ẹ ṣe experience yẹn pẹ̀lú wa. Bàtí Sàràfà Ọlábọ̀dé pé mi pé John o mi ò ní naked o pé màá kọ́ bọ̀ boxer mi tún ní naked màá kọ́ bọ̀ boxer mo ní ó kéré gan nǹkan tèmi ṣe ní bàtẹ́ wà ní àwòṣì polytechnic tóbìnrin bá lọ gan báyìí pé ṣo tó bẹ́ẹ̀ lọ gba ní ìdíṣẹ́ mọ́ na normal thing maybe ṣe ṣẹ́ mọ́ tèmi mọ̀ so Bàtí Sàràfà pé mi ṣá pé kò sẹ́ni body pé kí n jọ awẹ́ láti shoot movie yẹn lọ́jọ́ yẹn mo dẹ̀ wà ní Ìbàdàn bí mo ṣe dé hotel Aeronautic Plaza bí mo ti jókòó síbẹ̀ wọ́n sì rò pé ṣé lóòótọ́ ni ṣé John Odika lè ṣe àbí kò lè ṣe wọ́n pe àmà ṣe bèrèbèrè àwọn tí pera wọn wọ́n ti pe sísá mi. ẹ tí ì shoot sí yẹn. mi ò tí ì shoot mo ti accept pé okay I will go naked on that scene so wọ́n ti pe sísá mi wọ́n ti pe anybody. wọ́n ti pe sísá yẹn ti Rose Odika. Rose Odika tó gbọ́n ọ̀wọ̀n ìyá wọn bá ń pè John má ti wà ní set Sàràfà Ọlábọ̀dé o ó fẹ́ ṣìdí ńlẹ̀ o to God láti sọ̀rọ̀ kí n má fọ̀rọ̀ ogun àti mo dáhùn lóhùn pé báwo ni John ṣe máa lọ ṣìdí ńlẹ̀ bèrè mo rí pé Sàràfà ti wá pé ya John èmi ò kakún apá pé mo jẹ́ ọmọ Delta àbí ọmọ Igbo èmi ò rí bí ẹ̀ṣẹ̀ ṣebí iṣẹ́ mi ni mi ò jalè mi ò ṣògùn owó is my job mo ṣàṣìṣe yẹn mo ṣiṣẹ́ yẹn mo ṣàṣe bó ṣe àpàrọ̀ even bàtà ìyá ṣẹ́ yẹn gan ní Awẹ́ gbogbo àwọn aládùúgbò sá lọ because kò ṣẹlẹ̀ rí nínú film industry kò ṣẹlẹ̀ rí so everybody èmọ̀ wọ̀lú o ṣe mọ̀ mi gan ò pé there's no big deal now ibẹ̀ everybody ṣá sá ládùúgbò yẹn àyà ṣẹ́ yẹn successfully mo parí iṣẹ́ yẹn Sàràfà dẹ̀ wá sọ fún mi pé John ó dẹ̀ compensate mi pẹ̀lú owó pé John mo ṣàgbówó yẹn after some months fíìmù yẹn wá jáde ṣe mọ̀ pé ìgbà tí pósítà yẹn dé sísá mi àti àwọn ni ṣe deputy president deputy governor then ANTP sísá mi wọ́n wá lọ gbé pósítà tí mo ti ṣí dín yẹn lẹ̀ wọ́n wá lọ lẹ̀ síwájú ọ́fíìsì sísá mi ní Yemẹtu. gist yìí funny. ṣé mọ̀ pé ṣèbí sísá ẹ̀ ní deputy governor. ẹ rí àbúrò yín ẹ wo nǹkan tó ṣe. èmi dẹ̀ ṣe pé iṣẹ́ tí mò ń ṣe ni. sísá mi wá pè mí pé John mo máa rí pósítà kan mo ní àti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n pè yín pé amrọ̀bà ni mí wọ́n pè yín pé wọ́n ká mi máwọn tó ṣoògùn owó èmi dẹ̀ rí wọ́n mọ̀ pé nínú fámìlì mi ọmọ nílé mo lé gan ẹgbẹ́ sí sọ́kà kìíní pé àwọn onípèsè iṣẹ́ wọ́n lọ sí Ìdúmọ̀tà no not Ìdúmọ̀tà níbi Òṣòdì Lárẹ̀nà nígbà yẹn wọ́n lọ fẹjọ́ mi sùn pé kó má pè mí síṣẹ́ mọ́ bẹ́ẹ̀ tíṣẹ́ mọ́tò náà bá fẹ́ jà fún yàn èmi ṣe because of my passion.